Ẹ ṣọ́ra fún àwọn oníjìbìtì. A kò tíì kéde ọjọ́ ìdánwò ìgbaniwọlé o. Àjọ Aṣọ́bodè kìlọ̀ fáwọn aráàlú. Àjọ Aṣọ́bodè orílẹ̀-èdè yìí, Nigerian Customs Service, ti sọ pé irọ́ funfun báláú ní àtẹ̀jáde kan tó ń lọ káàkiri orí ìkànnì ayélujára báyìí pé oṣù keje ọdún yìí ni wọn yóò ṣe ìdánwò CBT fún àwọn tí wọ́n fẹ́ gbà síṣẹ́. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àgbà fún àjọ náà, Abdullahi Mawada, fi síta lọ́jọ́ Sunday ló ti ṣàlàyé pé iṣẹ́ ọwọ́ àwọn oníjìbìtì tí wọ́n fẹ́ ṣì àwọn aráàlú lọ́nà ni àtẹ̀jáde náà. Ó ní àtàmọ́-àtàmọ́ ni wọ́n kọ àtẹ̀jáde ọ̀hún, irú rẹ̀ kò sì lè jáde látọ̀dọ̀ àjọ NCS. Bẹ́ẹ̀ ni kò sí ọ̀gá àjọ wọn tó lè bu ọwọ́ lu ìwé bí wọ́n ṣe bu ọwọ́ lu àtẹ̀jáde aṣìlẹ̀lọ́nà náà. Ó ké sí àwọn aráàlú, pàápàá àwọn tí wọ́n ń wá iṣẹ́, láti má ṣe kó sọ́wọ́ àwọn oníjìbìtì yìí, kí wọ́n sì dẹ́kun pínpín àtẹ̀jáde náà káàkiri orí ìkànnì ayélujára. Ó sọ síwájú pé orí ìkànnì ayélujára tó jẹ́ ti àjọ NCS nìkan ni wọn yóò ti rí ìròyìn òtítọ́ nípa ọjọ́ tí ìdánwò náà yóò wáyé àti ohun gbogbo tó yẹ kí wọ́n mọ̀ nípa rẹ̀. Abdullahi fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti fi páńpẹ́ òfin mú àwọn tó wà nídìí ìròyìn èké ọ̀hún, kí wọ́n lè sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrò ọwọ́ fáráyé.